Olólùfẹ́, ìwọ lọ́kàn mi yàn, ìwọ ni màá bá lọ títí ọjọ́ ayé mi. Tẹ́ bá ti rí èmi gangan tẹ́ ti wá ń gbọ́ olólùfẹ́, ó yẹ kẹ́ ti mọ bó ṣe ń lọ wípé ọlá ìyá gbogbo ìfẹ́ ló ti bọ́ sójú móhùnmáwòrán yìí lórí Orísun tẹlifíṣàn tiwa gangan nítorí pé kí ni oṣù ìfẹ́ la wà. Ìfẹ́ gbọ́dọ̀ máa ṣe kí ni nínú ilé wa, kó máa sẹ́ngẹ̀mẹ́ǹtẹ̀ bí mo ṣe ń sọ fún wa, kó máa rotate wẹ́rẹ́wẹ́rẹ́. Ọlọ́nàbàjọ́ ni mo ń jẹ́ aya olúwa ṣe ńlá fún mi, aláṣàkẹ́tì gangan tí ò kọ́ mọ̀. Ìyá gbogbo ìfẹ́ lórí ètò tá a wà yìí lórí Orísun tẹlifíṣàn. Ṣé wàá rí bí mo yẹn sọ pé a wà nínú oṣù ìfẹ́, tẹ́ bá ti rí mi, ó di dandan kẹ́ ẹ rí àwọn ìdílé aláyọ̀, àwọn beautiful husband and wife lájọdé lè ní èmi nìkan kọ́ ni mo wá. Sísítà mi, bródà mi, ẹ káàbọ̀ o. Ṣé dáadáa lẹ dé? Dáadáa la dé o, ẹ ṣe tẹ gbé wá sórí ètò lénìí. Bẹ́ẹ̀ ni, ẹ mọ̀ pé ìfẹ́ ń ṣe kínní ní atmosphere, ìfẹ́ ń swim ní atmosphere, ìfẹ́ ń ṣàn. Bródà mi, inú ẹ̀ bá mi fohùn yín káwọn ará mi náà. Ẹ sọ pé ẹ kú dédé àsìkò yìí, ṣàlàáfíà là bá yín. Ẹ kú dédé àsìkò yìí o, ṣàlàáfíà là bá yín. Ẹ ṣé àdúpẹ́. Bóyá kí n sọ pé kẹ́ bá mi ṣe àfihàn ara yín fún àwọn ará ilé náà ká tó kán lu àgbàmì ètò ní pẹrẹwu. Orúkọ mi ni Susan Banjo, aya Oladosu. Mo jẹ́ olórin ẹ̀mí, then olórin náà, thespian ni mí, thespian. Then mo jẹ́ ẹni tó máa ń tajà káràkátà, mo ń ta dodo ìkirè, sísí pẹlẹbẹ. Ẹ ṣe polówó ọjà tẹ́ ẹ sanwó fún. Ẹ má bínú. Then mo jẹ́ business developer ní ilé-iṣẹ́ engineering company. Ó ti dà bẹ́ẹ̀. Bródà mi inú ẹ̀ bá mi ṣàfihàn ara yín. Orúkọ tèmi ni Adékúnlé, a máa ń pè mí ní Topman. Èmi náà ń kọrin. Mr. Topman. Orin wà nílé wa. Orin wà nínú ẹ̀jẹ̀ yín. Bẹ́ẹ̀ ni mà. A dẹ̀ ń ta mọ́tò náà. Iná tún ṣe polówó ọjà, ó dáa. Mo yẹ sọ fún wa pé oṣù ìfẹ́ la wà, ìfẹ́ ń ṣàn ní gbogbo agbègbè tá a wà yìí jákèjádò. Àwọn ìdílé aláyọ̀ tèmi rẹ̀ lénìí, a máa gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn. Lọ́kọláya ni ìgbéyàwó yìí ti tó ọdún mélòó, sísítà mi? Ó máa pé ọdún 9. That's 9 years. Ọdún 9. Ní yẹ́yẹ́. Gbàgbó 9 good years. Ó lọ èdè kéèdì láìpẹ́. Bọ́dà mi, ẹ jẹ́ n béèrè lè lọ́wọ́ yín. Nígbà tí ẹ pàdé sísítà mi, báwo lẹ ṣe tètè dá wọn mọ̀ pé this is going to be my wife? Okay. Torí mo mọ̀ pé obìnrin tẹ́ ti máa pàdé, wọ́n máa pọ̀. Báwo lẹ ṣe mọ̀ pé ìyàwó yín ni? Mo wà nínú church ni mo wà níjọ́ yẹn torí èmi ni choir master. Okay. Ìyàwó mi choir àti àwọn master tó kù ní church. So period yẹn mo ti ready. So ẹ sọ̀rọ̀ sókè o, mo fẹ́ káwọn ará ilé gbọ́ yín dáadáa. Èmi náà mo ti ready ní period yẹn, so mo ti ń fojú wò pé ta ló máa jẹ́. Ṣùgbọ́n bí ògo ti ń jẹ́ tọlọ́run, Ọlọ́run fi hàn mí nínú ẹ̀mí pé eléyìí òun ni ìyàwó. Nínú ẹ̀mí nínú ara, ṣé ọmọ kwaya làwọn náà? Bẹ́ẹ̀ ni mà. Ẹ wá kan wò pé kẹ́kàn. Kò ṣe bẹ́ẹ̀ o, ìta ni mo fẹ́ wò tẹ́lẹ̀ bọ̀ tọ́lọ́run sọ pé inú ilé ni kẹ́ ti wò. Inú ilé ni kẹ́ ti wò. Báwo lẹ ṣe dẹnu fẹ́ kọ wọ́n lọ́jọ́ yẹn lọ́hùn, tẹ bá rántí? Ẹ rántí? Mo kàn sọ fún pé mo fẹ́ rí náà ni àdèjọ hang out. Ẹ sọ̀rọ̀ sókè o. Mo bá sọ pé mo fẹ́ rí náà ni. So a dẹ̀ fix the date. So sí ilé ìgbafẹ́ kan àbí ilé ìtànjẹ àbí bo? Ilé ìtànjẹ kan ni torí mo ní láti jẹ́ kí wọ́n jẹun kí n tó bá wọn sọ̀rọ̀ tàbí bá wọn sọ. Ẹ fẹ́ kàn jẹun náà kàn yó. Ó yá ṣe rántí àwọn ọ̀rọ̀ tẹ́ kọ́kọ́ bá wọn sọ ká kàn gbọ́ díẹ̀ ń bẹ̀. Anyway, àtijọ́ jẹ́ ọ̀rẹ́, a dẹ̀ tijọ́ ń sọ̀rọ̀. Kí ọjọ́ yẹn tó wáyé. Bẹ́ẹ̀ ni, so kò kí ń ṣe
mo ti ń fi style fi sọ fún pé òkè Ọlọ́run ti ẹ ti fi style sọ bẹ́ẹ̀ ni Ọlọ́run ti báwo lẹ ṣe sọ ẹ̀sọ́ bẹ̀ ṣe sọ ṣe tí wàá ti dùn ní lẹ́yìn ọdún mẹ́sàn-án kò sí tìjú bẹ́ẹ̀ kò sí tìjú bẹ́ẹ̀ ẹ ó yá mo kàn sọ fún náà ni pé ìwọ ló máa jẹ́ ìyàwó mi bí Ọlọ́run ṣe sọ ní first day date yẹn lẹ ti sọ fún wọn pé àwọn ló máa jẹ́ ìyàwó yín wípé mo sọ pẹ̀lú agídí o mo fi ṣe ẹ̀rù báyìí ó láti jẹ́ woman yìí tough girl. kò yẹ kí ó tough náà mo ní láti wà romantic mo kàn sọ fún mi. tó yá sísítà mi ẹ jẹ́ ń bọ́ sọ́dọ̀ sísítà first day yẹn tán sọ fún yín pé ìwọ ló máa jẹ́ ìyàwó mi kí ni response. no but kò ní pé bí first day àtijọ́ rẹ̀ ọjọ́ kan náà ṣáà náà máa sọ pé bọ́yọ́ tó sọ fún mi tó wọ́kọ̀ ní tó wá I think it was after a concert tó wá bá mi wọ́n á ní pé wọ́n fẹ́ rí mi ọwọ́ béèrè pé kí ni genotype mi actually kan tó wọ́kọ̀ béèrè ni wọ́n pé ní kí ló kún ìpẹ̀lú genotype mi kí la gbé kí lè jù wọ́n á ní èrè ní mí so wọ́n ní kí and that was it and then he told me ó sọ later pé òun fẹ́ mi mo ní màá ronú sí màá jẹ́ pray sí ìnáwó gẹ́gẹ́ bí fine girl tí mo ṣe jẹ́. ó ga báwo lẹ́yìn wá pray tán. ṣé pẹ́ bẹ́ẹ̀ lọ ṣá because àtijọ́ rẹ̀ for a long time. ó ti tó gbà ọ̀tẹ̀ tí mo jọ rẹ̀. for years like over a year. Wow. because choir master mi ló jẹ́. then àtijọ́ rẹ̀. but ẹ̀yin tán máa jọ rẹ̀ fún náà ẹ máa pọ̀ kò ní jẹ́ ẹ̀yin nìkan lọ́rẹ́ wọn ń gbà yẹn. wọ́n máa tó bíi méjì mẹ́ta guess. mi ò ní guess because I'm a very principled person. then òun kan ni mo kọ́ fẹ́ actually. Wow. And I was 28. Wow. So mo ṣe ọ̀tún ṣe guess káàkiri. No, as in àwọn girls bẹ́ẹ̀ ladies dẹ̀ni kẹ́pẹ́ tọ́ máa jọ ọjọ́ rẹ̀ tọ́ máa wà ní choir. ó náà mo sọ pé àjọ rẹ̀ but no in choir top man is actually òun wà very reserved. Mo mọ̀ pé ó ní àwọn ọ̀rẹ́ obìnrin tèmi gan tẹ̀ tún sọ pé ó ṣe fẹ́ nìyí. èmi gan tún bá wáyé tó máa fẹ́. Actually nígbà ìmọ̀ ẹni tó máa bọ́ bá wáyé tó máa fún ẹni bẹ́tà òun fà àjà lórí ẹnì kan gan pé ẹni yìí dá náà ẹni yìí dá tí mo bá sọ̀rọ̀ mọ́ gan so ọ̀tọ̀ lọ́n ṣe fẹ́ kórí so. So ìgbà tó wá sọ fún yín yẹn ẹ jẹ́ àpadà síbi ọ̀sẹ̀ mélòó lẹ fi rò ó. yá mi ò sọ wọn rántí o mi ò rántí. ó yá ẹ jẹ́ n béèrè lẹ́yìn lókè kẹsẹ̀ tó béèrè top man mo ní báwo lẹ ṣe dẹnu fẹ́ kọ ìyàwó yín ẹ̀ ń ronú sí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká reverse díẹ̀ ẹ bá wú ẹ̀ fún 2 minutes ní tó kúrò ń bẹ̀ ẹ wú ẹ̀ fún 2 minutes. kò tó sí mi. ẹ wú ẹ̀ fún 2 minutes. It's your love, your love that make me smile. ó pọ̀ And it's your love that make me run this smile. Girl, I want to spend the rest of my life with you. Okuwala labakuewa Ọlọ́run mi. Ọjọ́ ìfẹ́ máa ń rọ mi lórí o. Ọjọ́ ìfẹ́ máa ń pa mí. Ìwọ ni mo fẹ́. I just wanna let you know. Only you I jisoro. After God na you I know. Ìwọ ni mo máa bá lọ. Ó pọ̀ ẹ̀yin kọ́ kí lẹ fẹ́ sọ. ṣé wọ́n kọrin fún mi nìyẹn. ẹ sọ pé mo ti gbà nìyẹn. mo ti gbà tipẹ́ náà lẹ́yìn ọmọ mélòó. ẹ ti gbà mo ti gbà tipẹ́. ẹ ti gbà èèyàn kan gbọ́dọ̀ gbọ́rọ̀ orin ilé kó sọ pé òun gbà. ẹ̀yin náà ó yẹ bá mi kọrin kan fún wọn padà. kí n kọrin fún yín ó ní wọ́n like. ìbéèrè ni wọ́n máa ń kọrin. ọkọ mi ní love songs ọkọ mi máa ń compose love songs mi ò kí n gbọ́rin love songs mi máa ń gbọ́rin ẹ̀mí ni. komin ẹ̀mú kan lára tiwọn. ẹ jẹ́ kí n rántí kan. bá mi kalẹ̀ o látọ̀run wá òṣì kò ní kàn wá. ẹ bá ń wojú ọkọ yín. a máa jẹ́ tiwa o. ẹ gbọ́wọ́ yẹn lé wọn léjìká. bá mi kalẹ̀ o látọ̀run wá. ga top man ẹ jẹ́ n béèrè lè lọ́wọ́ yín tíyàwó yín bá ń bínú for 9 years tẹ̀tìjọ́ ń rọ̀ọ̀kì ẹ̀ bọ̀ báwo lẹ ṣe máa ń bẹ̀ wọ́n. mo máa ń fẹ́ try láti space first màá fẹ́ kí a jọ wo kí ló lè fa ìbínú yẹn. ìbínú kì í sọ pé nǹkan kan máa fà wọn ṣáà máa wá náà ni. ó máa ń bẹ́tà kí a kọ́kọ́ jọ wà láyé ara wa náà ká kọ́kọ́ space ẹ̀ later kọlù wá fàmúra pé o ní láti fi ṣe ìbínú
jẹ́ ká jọ sọ̀rọ̀ jẹ́ ká jọ wò báyìí jẹ́ ká jọ wò báyìí ká lè mọ ibi tá a ti máa ṣe àtúnṣe so àwọn nǹkan tá a máa ń nǹkan tí mo máa ń ṣe láti ṣe nìyẹn. nǹkan tẹ́ máa ń ṣe nìyẹn kí n kọrin fún wọn náà tó bá ń bínú sísítà mi tọkọ yín bá ń bínú báwo lẹ ṣe ń bẹ̀ wọ́n. ṣe pé ẹ má purọ́ pé obìnrin alágídí díẹ̀ so in my marriage most times stop mama bẹ́ẹ̀ ni ká má purọ́ but wọ́n máa bẹ̀ dẹ́kun mo ti nǹkan tí òun mọ̀ pé nǹkan tí èmi mo jẹ̀bi gangan kí wọ́n bá náà ni pé má bínú yá má bínú boyfriend mi má bínú mi ti gbà má bínú but most times stop man actually comes to beg me then ó mọ orin yẹn ó dáná marriage nínú pé in marriage ká bá wà sincere in marriage a máa ní ọ̀wọ́n tí ó lè rẹ̀ pé obìnrin ló máa ń sábà àbí ọkùnrin ọkùnrin ló máa sọ pé má bínú so it's balanced so má ṣe nǹkan tó dá mọ̀ pọ̀ tó tí mo ṣe kò dá rárá dáadáa àlọ́ pápẹ́ má bínú ọkọ mi ìyẹn lẹ mọ̀ pé mo ti kọjá yìí má bínú but tó bá pè mí náà jẹ òun ló ṣẹ̀ mí ó máa bá mi. kí ni love language ọkọ yín. I think it's more of physical touch and affection. Then physical touch like affection kẹ̀ṣẹ̀ kan. Kò fọwọ́ pa lórí. tọ́pọ̀ àkílẹ̀ tẹ̀ sá lọ sọ́hun yẹn ìyàwó yín wà mí. ó ya ẹ ṣe kọ́kọ́ fún wọn kí n gbò. ok ó yẹ kí wọ́n nà. kìkì. nígbà tẹ́ ń tọ́jú èèyàn tẹ́ kàn ń tọ́jú ẹ sọ nǹkan kan báyìí tí ẹ ní kì ẹ sọ nǹkan ẹ sọ̀rọ̀. má bínú ọkọ mi má bínú olóore mi pẹ̀lẹ́ boyfriend. alẹ́ nobody. ọmọ tí ò wẹ̀ tó dán. ọ̀ní dalẹ̀. olóhùn tó dùn. kí ni love language ìyàwó yín. love language ìbáyà ti ra fried rice and chicken. ẹ wá ti ra fried rice and chicken. tí bá ti gbé pàkẹ́ tí mò ń bọ̀ mo ti mọ̀ yín pé ṣùgbọ́n my wife loves she loves to be taken out and atmosphere yẹn mo feel pé ó máa ń jẹ́ kí inú ẹ̀ dùn dáadáa. pé kẹ́ gbé wọn jáde. ìgbà gbéyàwó mi kí n gbé jáde. ìgbà wo lẹ tí wàá gbé wọn jáde gbé. má purọ́. ojú ọgbàgàdì láwa yìí ojú ọgbàgàdì láwa yìí o. mo ṣe gbé lọ jẹjá kò tí ì pẹ́. kò tí ì pẹ́ láti tó bí oṣù mélòó. kò tí ì pọ̀ṣù. kò tí ì pọ̀ṣù kan actually that's true. káṣí bọ́dà mi káṣí yín. that's true. ẹ jẹ́ pàtẹ ẹ bá mi fún wọn pẹ́ẹ̀kì fún ìyẹn pé wọ́n gbòòsà ó dáa ẹ bá wọn nù ẹ ti fi máàkì color pink. ẹ ti fi máàkì sí ó dáa ó ga àgọ́ love o ọmọ ti dé ẹni àwọn ọmọ ti wà around ṣé ẹ wò pé bóyá lẹ́ẹ̀kan àbí ẹ̀ẹ̀mejì bóyá ọmọ ti bóyá ìyàwó yín wọ́n ti fi space sílẹ̀ láàrin yín wọ́n ti tweet sọ́dọ̀ ọmọ àbí ọkọ yín bẹ́ẹ̀ káwọn dá mi lọ torí obìnrin. ok mo fi pé tí tó bá sọ pé fẹ́ bímọ as tó bá máa ìdájọ́ tó bá fẹ́ bímọ you have to be responsible for the children. so ọmọ láyè tí wọn kọ́ náà láyè tí wọn but ọmọ àmàjọ co-parent láti fún ọmọ náà ní attention like together and top man is such a father and I have girls I give birth to only girls so kò sí pé nìkan jù but ọmọ wà important. marriage wa important but ọmọ náà wà important so kò sí pé. nǹkan tí mo bẹ̀rẹ̀ ni pé nínú marriage tọ̀dọ̀ tí ṣé kò sí pé bóyá top man ní kẹ̀dá ọ̀hún sí pé love mi irú ọkọ yín tẹ ní he likes touching this and that bóyá ó ní time kan tẹ ti fún ọmọ ní attention dan tán ti fún ọmọ ní attention dan ẹ̀yìn ẹ bá ń dáhùn. not really because a ní. ìṣẹ́jú kan la ní o. ètò wà so a ní meeting a máa ń ṣe meeting a bá fẹ́ bá ọmọ sọ̀rọ̀ a máa ní time láti bá ọmọ sọ̀rọ̀ tá a bá dẹ̀ fẹ́ ní. meeting pẹ̀lú bá ọmọ sọ̀rọ̀ ọmọ ọdún mélòó. no we actually have family meetings in our home every Sunday. a máa ń ṣe family meeting àwọn ọmọ wa mọ̀ pé when we want to talk as family we do and if mommy and daddy want to talk as well so àti create àyè yẹn náà pé àwọn ọmọ gbọ́dọ̀ mọ̀ pé mommy and daddy we are already getting set to talk so àwọn náà máa fún wa ní space tiwa náà. àwọn náà fún mi space tiwa.
ọ̀gá family meeting lọ́dọ̀ ọmọ family meeting lọ́dọ̀ ẹ wọ yẹra lé dá mi lójú pé ẹ ń gbádùn àwọn tèmi lórí ètò àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò lénìí wọ́n sì wà níkàlẹ̀ wọ́n wà ń digbí ẹ kú kalẹ̀ ẹ jẹ́ n dókè lọ. ìfẹ́ bí èjì òwúrọ̀ látàgbàlá Elédùmarè ló ti ṣẹ wá ìfẹ́ tó tòrò mínímíní tábàwọn ayé kan ò lè bàjẹ́ o olólùfẹ́ fẹ́ràn mi láìṣẹ́ gbogbo ayé olólùfẹ́ tẹ wà lé mo tún ti di orin kan sí i ṣe rí àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò léni wọ́n sì wà ń kalẹ̀ wọ́n wà ní dìgbí ẹ kú kalẹ̀ lórí ètò ẹ ṣé Àǹtí Ọlá ẹ rọra sà ẹ rọra mà ṣe rí mo ń kó yín jẹ ṣé tẹ rí gbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ọwọ́ love song tí brọ́dà mi tí wọ́n jù wọlé yẹn ẹ̀ẹ́dẹ̀ tújù kan sí fún wa kẹ́ ẹ wá kọ sókè nsìn ẹ̀ kọ́ tẹ̀ kan sókè ẹ̀ kọ́ sókè káwọn aráalé gbádùn ẹ̀ dáadáa ẹ bá ń jù fún ìyàwó yín ni o èsè mi èmi ó dòpò náà mú bí báyìí. mo máa ń sọ fún mo ní yóò dà kó lo nǹkan fún mi. kí lẹ lò sísítà mi mo láìkí irú lílo yẹn o kí lẹ rí tẹ̀fi sọ bẹ́ẹ̀ kẹtẹ tó kọrin. nítorí ẹ jẹ́ n fi kọ́ lórin. ok ó yá. ó ti dàbí ẹsà ẹ má bínú ẹni tẹ́ fẹ́ kọrin fún mi ọwọ́ kan kó mu báyìí. ó sọ pé mo ti mú ẹ yá ni mo lògùn fẹ́ yá jẹ́ ń gbórin yẹn. ó ti dàbí pé ìyá obìnrin ló jẹ mí rí. láyé tẹ́ kọ́kọ́ wá. a ló jẹ ó dàbí pé ìyá obìnrin ló jẹ mí rí. bóyá láyé mo kọ́kọ́ wá abẹ́ èyí tó tẹ̀lé. bóyá láyé mo kọ́kọ́ wá abẹ́ èyí tó tẹ̀lé. tí kò bá rí bẹ́ẹ̀ omi ìfẹ́ ò lè gbé mi lọ. tí kò bá rí bẹ́ẹ̀ I won't be drowning. ẹ bá mi yẹ̀ wò. 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 yẹ̀ wò. ẹ jọ ta ló fẹ́ bá wa yẹ̀ wò báyìí. a máa ní láti lo bóyá pẹ̀lẹ́ tàbí. bọ́dà mi máa lo báíbù. bọ́dà mi ṣe rí lọ́pọ̀lọpọ̀ ìgbà ní ọ̀rọ̀ ìfẹ́ yìí tẹ́ bá ti rí àwọn lọ́kọláya wọ́n máa sọ pé it's better said than done. ṣùgbọ́n lọ́dọ̀ tiyín nítorí pé ìyàwó yín gan ó ń kàn fẹ́ mọ̀ ẹ́ nígbà tá à ń sọ̀rọ̀ àwọn ọmọ lẹ́ǹkan wọ́n ní you are for the children. nísìnyí ìyàwó yín tún sọ pé no ọkọ mi no ọkọ mi. ó dáa sísítà mi. yes ma. mo ń béèrè ìbéèrè kan lóyún ọwọ́ yín lọ́wọ́ ọkọ yín lẹ́ǹkan pé kí ni love language yín wọ́n ní táwọn bá ti gbé yín jáde tí ẹ bá ti jẹ ẹja báwo lẹ ń ṣe máa ń feel tàbí tẹ ti jẹ rice fried rice báwo lẹ ṣe máa ń feel tí ọkọ yín bá satisfy love language yín. okay so ẹ mọ̀ pé marriage wa máa work ó láti wà intentional. so mo máa ń sọ fọ́kọ mi pé marriage wa some of the things I like is going out not because I want to go out but kájọ jáde ó máa yẹ kí marriage máa renew kò ní wà boring. So anytime he does that I know that he's being intentional kó wà intentional ni ó jẹ mo appreciate it so ó máa yẹ kí inú mi dùn pé ó bẹ̀rẹ̀ ọkọ yín. no pé ó ń ṣe nǹkan tí ó máa múnú mi dùn then ó wà intentional nípa marriage wa then nípa ayọ̀ mi so that's a good thing ó máa ń jẹ́ kí inú mi dùn. tí ẹ̀yin bá ti tí ìyàwó yín bá ti meet up pẹ̀lú love language tí yín náà kí lè ṣe máa ń feel àwọn sọ pé bóyá physical touch kí lè tún sọ lẹ́ẹ̀kan náà pé love language ọkọ yín. affection word of affirmation. Yeah, affection actually. affection and word of affirmation. máa sọ̀rọ̀ tútù. kí lè ṣe máa ń feel tẹ́ bá receive àwọn nǹkan yẹn. orí mi á wálẹ̀ ni so. orí mi á wálẹ̀ so. orí tó gbóná á cool down. orí yín á wálẹ̀ kí ni àwọn nǹkan tó tún máa ṣẹlẹ̀ lẹ́yìn torí yín bá cool down kí ló máa ṣẹlẹ̀ lẹ́yìn. èmi náà máa fìfẹ́ hàn
máa show ìfẹ́ sí. máa reciprocate love yẹn. Ok, sister mi kí n bèrè lè lọ ní marriage tí ẹ bá wá feel pé ọkọ ò dá love language ìyàwó mọ̀, ìyàwó ò dá love language ọkọ mọ̀, kí lẹ feel pé máa máa ṣẹlẹ̀? Marriage yẹn wọn already àti grow wọn already àti enjoy marriage wọn ọkọ máa go through ọ máa enjoy marriage. So marriage and in marriage time náà ṣe pé ó lè máa dùn, she understand intentionality àwọn tẹ máa ń wò níwájú yẹn pé mo love marriage mo fẹ́ dàbí wọn ó wà intentional ni. So tó bá tó ọkọ àti ìyàwó tó bá decide pé àmọ́ òkè ẹ̀ ń pa love language ara wa marriage yẹn ò lè work kan tó máa jẹ́ nfa tí frustration máa wà tó máa di pé jẹ́ ká fira wálẹ̀. Because mo ti rí àwọn couples kọ̀ rí ìyàwó ọkùnrin kan sọ pé tí n bá ṣàtìrà gift ìyàwó ò dẹ̀ fẹ́ gift tó bá kàn ṣáàtì tọkọ bá tún ti dé tó tún ti fa gift dé tó ti gbé sórí tébù ìyàwó kàn ṣe ìgbà míì kò ní ṣe thank you inú màmá bí ọkọ like o tiẹ̀ ṣe thank you pé mo tiẹ̀ ra gift wá o tiẹ̀ acknowledge gift o tiẹ̀ ṣe kíní ìyàwó was like òun fẹ́ kọ́kọ́ òun wà bẹ́ẹ̀ fóun like what you said kó gbé òun jáde káwọn jọ ṣeré káwọn tiẹ̀ gbọ́mọ́lẹ̀ gan kọ́mọ máa ṣeré bóyá pẹ̀lú grandma ẹ̀ àbí pẹ̀lú anything ọkọ ò dẹ̀ ráyè is just doing gift before you know it marriage yẹn ó break ìtàn báyìí díẹ̀ ló kù. That's not a wise decision. Máyàn kò tí ì ṣe nǹkan tó fẹ́ ó kàn ra gift ni kò tí ì ṣe nǹkan tí obìnrin yẹn fẹ́ gangan so gift yẹn kò lè appreciate ẹ. Okay, ẹ jẹ́ kí n diversify there. Okay. Sister mi ọ̀dọ̀ yín máa ti dúró 9 good years of marriage ṣé ti ever wò pé ó yẹ kàn kófìrí obìnrin kan lẹ́gbẹ̀ẹ́ ọkọ yín tẹ̀ like tí mo it could not be like okay bóyá wọ́n tẹ̀ ní nǹkan kan pọ̀ bóyá tẹ̀ kọ́ like. Okay, me tell me a question like I'm the wrongest person to ask because one mo ṣèyàn tó jowú and this is me being honest. Mo kì í ṣèyàn mo fẹ́yàn tó jẹ́ mo fẹ́ kọ́kọ́ mi gọ́lọ́rẹ̀. In fact gọ́lọ́rẹ̀ obìnrin. Bẹ́ẹ̀ ni mo like mo ní issue pẹ̀lú ẹ̀ ó dàbí pé mo wà lẹ́nu iṣẹ́ sí mo láwọn ọ̀rẹ́ ọkùnrin torí like life kí ló lè tó yẹn in fact ibi tèmi tiẹ̀ ibi tọ́lọ̀ ràn mí lọ́wọ́ dé gan I'm actually friends with my husband's ex. I'm like we are like sisters so ayé o mo fi parí ò lè tó yẹn àgbọn àti pé jáde bíi pé. ẹni tọkọ yín ti fẹ́ rí lẹ́ǹsọ yẹn o. èmi ò bẹ́ẹ̀ ni mi ò ní òun náà ara ilé ẹgbọ́ o tó mọ̀ tó pé mo ní èmi nìyẹn Susan Banjo nìyẹn o I don't have an issue because I know her personally and we became friends so we became sisters. ẹ lè fira yín lè gbà mí ọkọ àti ẹni tó fẹ́ràn ó lè fẹ́ràn wọn lè pé ó lè jẹ́ for genotype reasons ó lè jẹ́ pé olóhùn kan ó pọ̀ àti náà kò yẹ pé nǹkan tó bá fira yín lè ó jẹ́ nǹkan bí tó la ẹ̀mí lọ so sometimes ayé ò lè tó yẹn. ṣe mọ̀ wípé that means pé ẹ ní trust issue pẹ̀lú ọkọ. I don't have trust issues with my husband. Yes, I don't have trust issues with him. mo pàtẹ́wọ́ fún yín brother mi ẹ̀yin kọ́ ẹ reverse question yẹn ọ̀rẹ́ ìyàwó yín dẹ̀ ti sọ pé àwọn lọ́ọ̀rẹ́ ọkùnrin tó pọ̀ kí lẹ ṣe máa ń fi. fọ́nì ìdán mo ní tó pọ̀ ta tó máa rí gan ọ̀rẹ́ ọkùnrin mo ní jù. kí n tó fẹ́ mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtijọ́ ọjọ́ rẹ̀ so mo mọ̀ pé ó ní ọ̀rẹ́ ọkùnrin tó pọ̀ gan due to her temperament and personality so ó ní àwọn ọ̀rẹ́ ọkùnrin so then I think the good thing is that a fẹ́ra nínú Olúwa you know we were Christians and we are still Christians so trust wọn there no trust issue so man sọ pé àwọn mi she's the purest person on earth. Wow. Ìmàtẹ ọkọ. Ìyẹn jẹ́ nǹkan tó. If as a plus, although you manage trust issues, I'm happy that one of the reasons why there is that security because a sọ̀rọ̀ ń pa ẹ̀ kò yẹ pákọ̀ mo lọ́rẹ̀ ọkùnrin mo sọ̀rọ̀ ń pa ẹ̀ mo lọ́wọ́ ọ̀rẹ́ ọkùnrin o ọ̀rẹ́ ṣe mo lọ́wọ́ ọ̀rẹ́ ọkùnrin o mo like àwọn ọ̀rẹ́ mi o obìnrin àbọ̀kùnrin I love them equally, do you understand? So we talked about that on my pé àmọ́kọ̀ dídé wá jump then mo fẹ́ mọ ọ̀rẹ́ obìnrin tí wọ́n náà ní o èyí kò kọ́ dídé wá mẹ́nìkan wá bá mi later, do you understand? So kò ní sí issues irú nǹkan bẹ́ẹ̀ then mo jẹ́ obìnrin tó mọ Ọlọ́run ìdọ̀pọ̀ òun náà mọ Ọlọ́run. If I married my husband as a virgin so mo kì í ṣe mo mọ nǹkan tí mò ń ṣe then wọ́n á yí pé kò sí boundaries bí i mo lọ́rọ̀ ọkùnrin mi rẹ̀ wí pé we need boundaries mo máa ń sọ pé mo cut relationship personally pé
this is not working, we cannot be friends. Be our emotions same way. Be our any emotions from like practically. So we can have boundaries. You understand? Go to lo si bi se wa pade ọkùnrin. You understand? Wa pade o ma to so to si mi dey sin. Fine girl ni. She want to talk come, you go find it. But you talk about it, and that's the maturity. So that's for me. That's good. Who that brother me, you know we do. Pẹ̀lú nǹkan tẹ́yin sọ pé ẹ ní problem pẹ̀lú ẹ̀ because mo láwọn ọkùnrin tó yẹ pé wọ́n tẹ̀lé kófìrí ọ̀rẹ́ ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ ìyàwó wọn ọ̀run máa kọ́kọ́ jábọ́lẹ̀ náà ẹ kí lẹ̀yin rí sí angle yẹn ká tó kúrò. Mo sọ náà ni ibi tí a ti pàdé ara wa. Kò ń ṣe ẹ̀yin this time just on the general note. Yeah, I'm heading somewhere. Ibi tí oníkálùkù ti pàdé ara wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Then ìgbàgbọ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So gbà wọ́n ní àmọ̀ràn ẹ bá mi gbà wọ́n ní àmọ̀ràn. Ẹ̀yin fún ara yín tẹ́ jẹ́ ọkùnrin yálà ọkùnrin àbóbìnrin ẹ ní láti kọ́kọ́ trust ara yín náà. So ìyẹn wà very important. ẹ lè extend trust yẹn lórí ìyàwó yín. Then ẹ ní láti jẹ́ ọ̀rẹ́ ara yín. So tí eléyìí bá ti wà a máa mọra yín. Ṣé o dágbére Kwara. So if you bá ẹ lábẹ́ òkú. Ọdún máa fa ọkọ̀ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ Tamaya náà ti bá a. Mi ò inú mọ lọ sí. Bẹ́ẹ̀ni. Má pa mí ó yàwó àsìkò. A ní láti ju gbogbo ẹ lọ ẹ ní láti mọ Ọlọ́run. You have to be your friends. Your partner's friends. Your partner's friend. Ká dẹ̀ tún jẹ́ ká tún trust ara wa. Ká ní gbẹ́kẹ̀lé. Then kí obìnrin àtọkùnrin yẹn kó má fààyè àyè doubt sílẹ̀. Tó bá fààyè doubt sílẹ̀ ọkùnrin yẹn náà tó wá pé mo trust ọkùnrin mi àbí ó ti ń fààyè pé ẹni ìṣèrànà ó máa gbé sórí yálà lọkùnrin àbí lóbìnrin. So aláti fi àyè yẹ pé kò sí rubbish ní àárín yẹn so tẹ́ni ẹ máa fi máa dán mí jẹ́ jowú jù òjòwú òṣì yẹn kó má fi ṣera wọn léṣe. Sísá mi ẹ jẹ́ ń ṣe báyìí ẹ bá mi wojú ọkọ yín ẹ bá mi kì wọ́n láwọn oríkì ìfẹ́ tó ṣe ròǹdẹ̀ròǹdẹ̀ ẹ mọ̀ pé oṣù ìfẹ́ la wà yìí ní Orísun tẹlifíṣàn oṣù ìfẹ́ la wà kí ìfẹ́ láti inú bíbá yìí kó dénú lé. Mi ò mọ oríkì o but. ẹ bá mi fọwọ́ sí wọn léjìká kẹ́ bá mi kì wọ́n láwọn oríkì wípé àwọn ṣe ọkọ mi olówó orí mi tó ti ń tọ́jú mi láti ọdún bíi mélòó kan wá. Ó ṣe olówó orí mi ó ṣe top man Adékúnlé Oladosu ó ṣe tí tó wà consistent in love. I think I was there on this program before pé ọkọ máa ń kọrin fún mi tọkọ máa ṣe máa ń kọrin fún mi ní after night. lẹ́yìn ọdún mẹ́fà torí mo rántí ẹ̀ wà lórí program mi rí so tó wọ́n kọ́ pè mí lórí phone akọkọrin lọ́nà bọ̀dá sọ̀rọ̀ náà and he's still doing that till date. Wow. So thank you for being an amazing man. Ọlọ́run bá mi gbé ẹ ga Ọlọ́run máa tiẹ̀ gbé ẹ ga ògo ẹ máa tọ́ sí wa ní owó wa ní ọlá wa ní ìkẹ́ Ọlọ́run máa ṣe wá ọ̀rẹ́ ara wa kalẹ̀ Ọlọ́run jẹ́ máa jẹ́ ká rí àwọn ọmọ wa Ọlọ́run máa fi àrídùnnú mo ti rẹ mú ìràwọ̀ Ọlọ́run máa fi wọ́n ṣe ìkẹ́ fún wa orúkọ Jésù. Àmín brọ́dà mi ẹ̀yin náà bá mi sọ̀rọ̀ ìfẹ́ fún ìyàwó yín ẹ bá mi tún profess love fún yẹn sí ìṣẹ́jú kan lẹ ní ká máa fi yẹn náà dágbére lọ́wọ́lọ́wọ́ báyìí. Ayaba. Orúkọ tó máa pè ní Ayaba. Ọmọọlá. Àríkẹ́. Ọmọlàbákẹ́. Bánkẹ́. Ìfẹ́ rẹ̀ wà lọ́kàn mi o. Kò dẹ̀ lè ẹ́bà kúrò. Ẹ wojú ìyàwó yín tẹ̀ ń sọ fún. Kò lè ẹ́bà kúrò. Ẹ bá ń ṣe títí láé fún wọn. Títí láé. Ẹ fi kọrin ìṣẹ́jú kan mo ní ẹ tí lò ìṣẹ́jú kan yẹn tán ó yá. Títí láé forever ni ìfẹ́ mi sí ẹ. Ẹ bá ń fọwọ́ yẹn sí wọn léjìká. Ẹ bá ń fọwọ́ yẹn sí wọn léjìká sẹ́. Fisi. Ó yẹ ojú wọn kẹ́ wá bá mi kọrin yẹn àbọ̀ ìṣẹ́jú ló kù. Ẹ kọ́ títí láé forever yẹn. Ẹ ti ní balance marriage ẹnìkan ti ju ẹnìkan. Ẹ jẹ́ ká wà bẹ́ẹ̀. Ẹ fẹ́ kọrin mọ́ ẹ bá ń fún ìyàwó yín ní pec ká máa fi yẹn náà dágbére kíìsì ti ẹ̀ ní kíìsì ní oṣù fẹ́ làwà. Kiss me. Gbòòsà. Mo ti sọ fún gbogbo wa wípé oṣù ìfẹ́ la wà yìí ká jẹ́ kí ìfẹ́ kó jókòó nínú pálọ̀ wa kó
kó gbé armchair kó fi ẹ̀yìn tì. Ẹ wo oríire fún gbogbo yín tẹ́ wà nílé. Mo rẹgbẹ̀rún máìlì nítorí olólùfẹ́. Mo rẹgbẹ̀rún máìlì nítorí ó ní tèmi. Topman àti sísítà mi, ṣé ẹ̀ ń bá mi kọ́ nìṣó? Ẹ wo ẹ jẹ́ ká máa rin ẹgbẹ̀rún máìlì nítorí olólùfẹ́ wa, ká rin ẹgbẹ̀rún máìlì nítorí oní titi wa. Ẹ má jẹ́ ká rìn lọ. Kídùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge, bí mo ti ń sọ lọ fún wa wípé oṣù ìfẹ́ la wà yìí, ẹ jẹ́ ká enjoy ẹ̀. Ẹ má jẹ́ ká sọ wípé oṣù ìfẹ́ ti tán ká wá jẹ́ kí ìfẹ́ kó tán. Ìfẹ́ ò gbọ́dọ̀ tán nínú ilé wa, ó gbọ́dọ̀ máa continue lọ bẹ́ẹ̀ kó máa rotate. Ọlánàbàjọ ni mo ń jẹ́ lẹ́ẹ̀kan sí, aya Olúwaṣeunláfúnmi, Aláṣàkẹ́tì gọ̀gọ̀ tí ò kọ́ mọ̀, ìyá gbogbo ìfẹ́ lórí Orísun tẹlifíṣọ̀n. Kẹ́ ẹ tún pàdé mi lórí àkọ̀tun àwọn olólùfẹ́ mi ní kò pẹ́ kò pẹ́. Ó dàbọ̀. Ẹ jẹ́ àjọjú wọ́n sáwọn ará lè kó dàbọ̀. Ó dàbọ̀, ẹ ṣé o.